gbà lọ báyìí ní ìsìnkú ẹ̀kọ́ ti lọ ní ẹmu ẹ mọ bàbá mi ti ń pè tí wọ́n ń sùn bí ẹwọ́ bá ṣe bẹ́ẹ̀ ní òkè. àbí làwọn gbà gbé bàbá mi mo ní ọmọ àwọn tó dún náà. ọmọ àwọn ọ̀nà ni kí ni èmi kò máa wá bí yíyọ. sọ́kò fàdésẹ̀ bá mi nìwọ́ mi. ẹwọ ebi ń pa èmi o ebi ń pa mí ebi yìí ń jẹun sùn lálẹ́ àná. láàárọ̀ bẹ́ẹ̀ mi ṣe wò òjòjò sògùn bàbá ara rẹ̀ ògùn rẹ̀ ò lé. ara ògùn ò lé ní kí ni. bàtà mi náà mú bẹ́ẹ̀ mi bá ń pọ̀ lọ yanu atẹ́gùn. kí yanu atẹ́gùn ní kí ni ẹnu náà yàtẹ́gùn jó ni kí ló bí kó bí kankan. ẹlẹ́gùn ìyanu atẹ́gùn ló ní orí ìgbà. ìyàkọ́dírì kọ ìyàkọ́dírì ẹlẹ́gùn ẹ̀mí lẹ́jọ́. mo fẹ́ sùn. kí n lọ ẹgbẹ́ sùn ẹ máa wo àwọn ẹgbẹ́ yìí ti lo pa àwọn ẹgbẹ́ yìí ti lo bẹ̀rẹ̀ yóò sún wájú ta ẹ sọ pé ara òjò àwọn òjò. bẹ́ẹ̀ mi bá roko bẹ́ẹ̀ mi rodò èmi olórun náà sùn. ẹ̀yin náà sùn ẹgbẹ́ yìí wọlé wájú tó sun ta wájú ta láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé ẹ má wọrí. bàbá mi ẹ̀dìdẹ́ báyìí bàbá mi mo ti lẹ́tí ẹ̀dùnkẹ́ onílọ́dọ̀ mi Bàsírù sẹ́nitọ̀ wa onílọ́dọ̀ mi rẹ bàbá mi ò láti débẹ̀ ṣé ẹja lọ́fẹ́. Sùwádù onílọ́dọ̀ mi. Sùwádù Ajíbọ́lá Bàsírù ṣé kò ní ni. Oní mo dákú mo rí nǹkan oṣù mi mo ti gbà. ayé bàbá mi. àjẹun sọ àjọ àmọ́ ẹjọ́ ṣẹlẹ̀ ò ní mú ọ lọ. bàbá mi. torí sọ ti rí ìbòrà mi. èmi náà ní lẹ́kẹ̀ẹ́ ọmọ bàbá olóyè. yàtsára mi ti yá àbúrò mi Ajíbọ́lá Bàsírù ọ̀sán pọ̀lọpọ̀ ọdún láyé aburú kéré tó mi ò ní ṣe ọ́ ọdọọdún ni lásogún ọdọọdún ni kẹ́ńsọ̀gbọ̀n lágbọ̀n lọ́dún lọ́mọ ọbẹ̀ àníbi ọlárìtì àníbi ọ̀sán wo mà lọ ń bọ̀ múrẹ́sì bọ̀. आपको SRJ Albarka